KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba nígbà tí à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára. A dúpẹ́ fún ìwàláàyè yín lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo ni fún orúkọ yín. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. A fi ọpẹ́ fún Ọlọ́run fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A sì kí àwọn ènìyàn wa nílé pé a kí yín káàbọ̀ sí ètò yín Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́ fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè. A sì yìn lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ àti ààbò rẹ̀ lé wa lórí. A dúpẹ́ torí pé Ọlọ́run wa jẹ́ ó ṣèlérí fún wa láti wọnú oṣù kejìlá nínú ọdún 2025. A dá gbogbo ògo padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Bí a sì ti bẹ̀rẹ̀ oṣù náà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, bẹ́ẹ̀ la ó parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà lórúkọ Jésù. Àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yín. Ká tún fi máa gbára wa ní ìyànjú nínú ọ̀rọ̀ Ọlọ́run, ká sì tún máa kẹ́kọ̀ọ́ ní ohun tí Bíbélì bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí, òun náà ni bíbí nípa ti Ọlọ́run. Bíbí nípa ti Ọlọ́run. Àwọn olóyìnbó á sọ pé born of God. Born of God. Bíbí nípa ti Ọlọ́run. Tí a bá kíyèsí ọ̀rọ̀ tí a ń pè ní bíbí nípa ti Ọlọ́run, a kíyèsí pé a lo èdè yìí pé bíbí nípa ti Ọlọ́run nínú ìwé Jòhánù, ẹ̀písẹ́lì Jòhánù kínní, a lo èdè náà lọ́pọ̀lọpọ̀. A lo èdè náà lọ́pọ̀lọpọ̀. A fẹ́ lè lò nínú àwọn ẹsẹ̀ Bíbélì bíi 6 tàbí 5 sí 6 tàbí 7 la lo ọ̀rọ̀ yìí pé bíbí nípa ti Ọlọ́run. Ọ̀rọ̀ tí a ń pè ní bíbí nípa ti Ọlọ́run àti àtúnbí àti bíbí nínú rẹ̀, olóyìnbó sọ pé born again. Olóyìnbó sọ pé born of God. Olóyìnbó tún sọ pé born of him. Àwọn èdè mẹ́ta tá a lò nínú májẹ̀mú tuntun yìí, ó túmọ̀ sí nǹkan kan náà pẹ̀lú àlàyé. Èdè tí a fẹ́ mẹ́nubà lónìí òun ni bíbí nípa ti Ọlọ́run, born of God. Tí a bá bí èèyàn nípa ti Ọlọ́run, kí ni yóò máa ṣe? Ẹni tí a bá ti bí nípa ti Ọlọ́run, kí ni yóò máa rò lérò? Ẹni tí a bá ti bí nípa ti Ọlọ́run, kí ni ìwà tí ó máa wò? Báwo gan pàápàá la ṣe lè bí nípa ti Ọlọ́run? Àwọn ìbéèrè tí a fẹ́ gbéyẹ̀wò nìyí nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní nínú kókó ẹ̀kọ́ bíbí nípa ti Ọlọ́run. Mo sì fẹ́ kí gbogbo wa lápapọ̀ tàbí tí a ń wò wá ká jọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀, ká mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa. Ẹ má sì jẹ́ ká gbàgbé, ṣáájú mo sọ pé ọ̀rọ̀ tá à ń pè ní bíbí nípa ti Ọlọ́run, àpọ́stélì Jòhánù ó lo èdè yìí lọ́pọ̀lọpọ̀ nínú ìwé tó kọ, nínú ẹ̀písẹ́lì tí ó kọ.
ó lo èdè tí a ń pè ní pé bíbí nípa ti Ọlọ́run, ó lò ó ní ọ̀pọ̀lọpọ̀. A sì fẹ́ wo bí a ti lò wọ́n nínú ẹ̀písẹ́lì Jòhánù. Ṣùgbọ́n má sì jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ tá à ń sọ nípa bíbí nípa ti Ọlọ́run, òun náà là ń pè ní àtúnbí, òun náà là ń pè pé bíbí nínú rẹ̀, begotten of him or born of him or born again. Bíbí nípa ti Ọlọ́run, òun là ń pè pé òun ni ọ̀rọ̀ tí ó túmọ̀ sí àtúnbí tí Jòhánù lò nínú ìyèrè ti Jòhánù. Òun náà ọ̀rọ̀ tá a pè ní bíbí, ìbí ti Ọlọ́run, òun la lò, èdè la lò nínú ẹ̀písẹ́lì tí Jòhánù kọ. Mo sì fẹ́ ká máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan, ká sì máa gbé ọ̀pọ̀lọpọ̀ àlàyé kalẹ̀ nípa ohun tí àpọ́sítélì Jòhánù, èyí tí nípa ìmísí Ọlọ́run tó ní lọ́kàn ní ìgbà tí ó ń gbé ìlànà ẹ̀kọ́ ẹ̀ kalẹ̀ pé ẹni tí a bá bí nípa ti Ọlọ́run. Ǹjẹ́ ìwọ, ǹjẹ́ a ti bí ọ nípa ti Ọlọ́run? Ìbéèrè tó yẹ ká béèrè yìí, ẹ jẹ́ ká máa wo àwọn ẹsẹ̀ Bíbélì. Àwọn tí a bá ti bí nípa ti Ọlọ́run, kí ni Ọlọ́run ń béèrè? Kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn? Kí ni Ọlọ́run fẹ́ lọ́wọ́ wọn? Kí ni Ọlọ́run fẹ́ kí wọ́n máa ṣe? Ẹ jẹ́ ká máa wo ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan. Kí ni Bíbélì sọ? Àkọ́kọ́, ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí ìwé Jòhánù kínní orí ìkejì, 1 John chapter 2 verse 29. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Bí ẹ̀yin bá mọ̀ pé olódodo ni òun, a mọ̀ pé a bí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nípa rẹ̀. Tẹ́ bá kíyèsí ẹsẹ̀ Bíbélì yìí, Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ 29. Ó ní bí ẹ̀yin bá mọ̀ pé olódodo ni òun, ta ni olódodo? Jésù Kristi ni olódodo. A lè sọ pé Jésù Kristi ni òdodo Ọlọ́run. Christ is the righteousness of God. Nígbà tá a kíyèsí ìwé Róòmù orí 10, nígbà tá a wo ẹsẹ̀ 4, bẹ́ẹ̀ ni Kristi ni òpin òdodo fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. So Jésù Kristi òun ni a fi ṣe òdodo Ọlọ́run. Ó ní bí ẹ̀yin bá mọ̀ pé olódodo ni òun, a mọ̀ pé bí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo, olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nípa, a mọ̀ pé a bí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nípa rẹ̀. Àkọ́kọ́ ni pé ta la bí nípa Ọlọ́run? Àwọn tá a bí nípa Ọlọ́run, wọ́n jẹ́ olódodo nípasẹ̀ Kristi Jésù. Ẹ má sì jẹ́ ká gbàgbé, ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 4 sọ fún wa pé Kristi ni òpin òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sì wá ń sọ fún wa pé bí ẹ̀yin ti mọ̀ pé olódodo ni òun, ó ní ẹ mọ̀ pé a bí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nípa rẹ̀. So báwo la ṣe lè mọ ẹni tá a bí nípa ti Ọlọ́run? Ìwà òdodo òun la ó rí lọ́wọ́ rẹ̀. Ẹnikẹ́ni tá a bá ti bí nípa ti Ọlọ́run, ìwà òdodo ni yóò ṣe àkọmọ̀nà rẹ̀, is watchword or our watchword. Àkọmọ̀nà ẹni bẹ́ẹ̀ òun ni òdodo. A sì sọ fún wa pé Kristi ni òpin òdodo fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. Nígbà tá a tún kíyèsí ìwé Róòmù orí 1, nígbà tá a wo ẹsẹ̀ 17, 17, ó sọ fún wa pé nínú rẹ̀ láti fi òdodo Ọlọ́run hàn pé olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Ẹnikẹ́ni ọ̀kan lára àwọn ànímọ́ ẹni tá a ti bí nípa ti Ọlọ́run, òun ni òdodo. Ìwà òdodo la ó bá lọ́wọ́ ẹni bẹ́ẹ̀. So ànímọ́ àwọn ẹni tá a ti bí nípa ti Ọlọ́run, òun ni òdodo. Ẹnikẹ́ni tí a bá ti bí nípa ti Ọlọ́run, a máa dúró láti jẹ́ olódodo níwájú rẹ̀. Eléyìí ó jẹ́ àkọ́kọ́ àlàyé tí ẹ̀písítẹ́lì Jòhánù tó fi hàn wá nípa ẹni tí a ti bí nípa ti Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa.
torí ẹnikẹ́ni tá a bá ti bí nípa ti Ọlọ́run á máa hùwà òdodo, á máa ṣiṣẹ́ òdodo. Gbogbo ìlànà tàbí okun tí ó bá fẹ́ ṣe á já sí òdodo Ọlọ́run. Eléyìí jẹ́ ohun àkọ́kọ́ tá a fi lè mọ ẹni tí a ti bí nípa ti Ọlọ́run. Ìyẹn àkọ́kọ́. Èkejì, ẹ ka ìwé Jòhánù orí ìkẹta, 1 John chapter 3. Ẹ kà wò láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ, 1 John chapter 3 verse 9. Ó ní ẹnikẹ́ni tí a bá ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí tí irú rẹ̀ ń bẹ nínú rẹ̀. Kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. A tún ti yọ ìpele kejì àwọn ẹni tá a bí nípa ti Ọlọ́run. Ìpele kejì ni pé ẹni tí a bí nípa ti Ọlọ́run kì í dẹ́ṣẹ̀, nítorí irúgbìn rẹ̀ ń bẹ nínú rẹ̀, is nature, God's nature. Ẹni tí a bí nípa ti Ọlọ́run a máa làkàkà láti dúró láti gbé ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀. Kò ní máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Bí a bá tilẹ̀ bá nínú ẹ̀ṣẹ̀ kẹ̀ṣẹ̀ kan, á tètè rí ara rẹ̀ láti jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ náà. Kì í ṣe ẹni tá a dúró tá a sì máa ṣògo nínú ẹ̀ṣẹ̀. Ọ̀kan lára àwọn ìpele àwọn ẹni tá a bí nípa ti Ọlọ́run nìyí. Àti ìwé ìkejì, ìpele àwọn ẹni tí a bí nípa ti Ọlọ́run. Ìpele àkọ́kọ́ ni pé a máa ṣiṣẹ́ òdodo. Èyí tá a rí nínú ìwé Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ 29, 1 John chapter 2 verse 29. Èkejì ni pé kì í dẹ́ṣẹ̀. Bí ó bá tilẹ̀ bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀ kan, á tètè kúrò, nítorí irúgbìn Ọlọ́run ń bẹ nínú rẹ̀, ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí òtítọ́, ẹ̀mí ìwà bí Ọlọ́run, ẹ̀mí mímọ́ ó ń bẹ nínú rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. À ń wo kí ni Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa kókó ọ̀rọ̀ yìí, bíbí nípa ti Ọlọ́run. A ti sọ pé ẹni tá a bá ti bí nípa ti Ọlọ́run a máa ṣiṣẹ́ òdodo, a máa hùwà òdodo. Èkejì kì í dẹ́ṣẹ̀, kì í dẹ́ṣẹ̀. Ẹ ká tún wo ẹsẹ̀ Bíbélì kẹta. Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ 7. Kí ni Ọlọ́run kọ́ wa? Ó ní olùfẹ́, ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa, nítorí tí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá, àti gbogbo ẹni tó bá ní ìfẹ́ a bí nípa ti Ọlọ́run, ó sì mọ Ọlọ́run. So níbí yìí, ọ̀kan lára ìpele àwọn ẹni tá a ti bí nípa ti Ọlọ́run ò ní ìfẹ́. Ẹnikẹ́ni tá a bá ti bí nípa ti Ọlọ́run á jẹ́ni tó ní ìfẹ́ Ọlọ́run tọkàntọkàn, á jẹ́ni tó ní ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tọkàntọkàn, á sì jẹ́ni tó ní ìfẹ́ ọmọlàkejì rẹ̀ tọkàntọkàn. Àwọn àmì tàbí ìpele àwọn ẹni tá a bí nípa ti Ọlọ́run láti sọ mẹ́ta. Àkọ́kọ́ a sọ pé a máa ṣiṣẹ́ òdodo. Èkejì a sọ fún wa pé ẹni tá a bá ti bí nípa ti Ọlọ́run kì í dẹ́ṣẹ̀, kì í tẹ̀síwájú nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ìkẹta a sọ fún wa pé ẹni tá a bá ti bí nínú Ọlọ́run á jẹ́ni tó nífẹ̀ẹ́, á nífẹ̀ẹ́ Ọlọ́run tọkàntọkàn, á nífẹ̀ẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tọkàntọkàn, á sì nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ̀. Àti rí ìkẹta. Ìkẹrin, ẹ ká wo ìwé Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 1 kí ni Bíbélì sọ fún wa. Ó ní olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́ pé Jésù ni Kristi a bí nípa ti Ọlọ́run. Ìpele ìkẹrin nìyí. Ìpele ìkẹrin àwọn ẹni tá a bí nípa ti Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbéyàwó lónìí. Ìpele ìkẹrin ó ní pé olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́ pé Jésù ni Kristi, a sọ pé a bí nípa ti Ọlọ́run, àti
gbogbo ẹni tó fẹ́ràn ẹni tí a bí ni ó fẹ́ràn ẹni tí a bí nípasẹ̀ rẹ̀ pẹ̀lú. Ẹ wo àlàyé tí Ọlọ́run gbé kalẹ̀ nípa ìpele àwọn ẹni tí a bí nípa ti Ọlọ́run. Ẹni tá a bá bí nípa ti Ọlọ́run lè gbà pé Jésù Kristi ni Kristi náà. So àwọn àmì tàbí ìpele tá fi ń mọ àwọn ẹni tá a bí nípa ti Ọlọ́run ni pé a gbà pé Jésù òun ni Kristi náà, òun la fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, òun ni Olúwa àtolùgbàlà wa, òun ni orí fún ìjọ rẹ̀, òun ni ohun gbogbo nínú ohun gbogbo fún àwọn tó fẹ́, àwọn tí ó sì mọ̀ ọ́n. So a ti rí ìpele ìkẹrin. Ẹ ká wá wo Jòhánù kínní orí 5 ká wá wo ẹsẹ̀ 4. Ó ní nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé, èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé, àní ìgbàgbọ́ wa. Gidi àti rí pé olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Irú ìṣẹ́gun wo la gbà nínú ayé? Ìṣẹ́gun pé ní ìgbà kan lọ́jọ́ kan ayé yìí àtọ̀run àtòǹgbò tí ń bẹ nínú rẹ̀ òpin yóò dé bá gbogbo rẹ̀. Gẹ́gẹ́ mo ta rí nínú ìwé Àìsáyà 51:6, òpin yóò dé bá gbogbo rẹ̀ lọ́jọ́ kan. Ẹnikẹ́ni tí a bá bí nípa ti Ọlọ́run òun ló ṣẹ́gun ayé, òun ló gba ìṣẹ́gun láti borí ohun gbogbo tí òpin yóò dé bá nínú ayé, àti láti gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run, àti láti borí ẹ̀ṣẹ̀, láti borí ìwà búburú gbogbo. Àwọn ẹni tá a bí nípa ti Ọlọ́run a sọ fún wa pé wọ́n ní ìṣẹ́gun, wọ́n ti gba ìṣẹ́gun nítorí pé ìgbàgbọ́ wọn nínú Kristi Jésù òní ò fún wọn ní ìṣẹ́gun. Ẹ ká tún wò kan sí 1 John chapter 5:18 kí ni Bíbélì sọ? Ó ní àwa mọ̀ pé ẹni tí a bí nípa ti Ọlọ́run kì í dẹ́ṣẹ̀, ṣùgbọ́n ẹni tí a bí nípa ti Ọlọ́run a máa para rẹ̀ mọ́, ẹni búburú ni kì í sì ṣe ìfọwọ́kàn rẹ̀. So níbí yìí a sọ fún wa pé ẹni tá a bá ti bí nínú Ọlọ́run kò ní tẹ̀síwájú láti máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí àlàyé tí a kọ́kọ́ ṣe nínú ìwé Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 29. Kò ní tẹ̀síwájú nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Àwọn olóyìnbó sọ pé we will not continue, keep on sinning. Nítorí Ọlọ́run alágbára ó ń bẹ nínú rẹ̀, ó sì ní ìtọ́ni àti olùdarí rẹ̀ nínú gbogbo. So àlàyé tí Bíbélì gbé kalẹ̀ fún wa nínú episteli Jòhánù nípa ọ̀rọ̀ tí a ń sọ pé bíbí nípa ti Ọlọ́run. Àkọ́kọ́, ẹ má gbàgbé, ẹni tá a bá bí nípa ti Ọlọ́run a sọ fún wa pé a máa hùwà òdodo. Ẹni tá a bá bí nípa ti Ọlọ́run a sọ fún wa pé kì í tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Ẹnikẹ́ni tá a bá bí nípa ti Ọlọ́run a jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run, tó nífẹ̀ẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó sì nífẹ̀ẹ́ àwọn ènìyàn. Ẹnikẹ́ni tá a bá bí nípa ti Ọlọ́run a gbà pé Jésù òun ni Kristi náà. Ẹnikẹ́ni tá a bá bí nípa ti Ọlọ́run a sọ fún wa pé ó ti ṣẹ́gun ayé. Ẹnikẹ́ni tá a bá sì bí nípa ti Ọlọ́run kò ní máa tẹ̀síwájú láti máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé, ìjà ti bí ọ nípa ti Ọlọ́run. Torí àwọn ìpele tá a fi lè bí i nípa ti Ọlọ́run òun láti gbé kalẹ̀ yìí. Ìpele àkọ́kọ́ ni pé a máa hùwà òdodo. Èkejì, a máa jẹ́ ẹni tí kò tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. A máa jẹ́ ẹni tó ní ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìfẹ́ àwọn ènìyàn. A máa jẹ́ ẹni tó gbà pé Jésù ni Kristi náà. A sì jẹ́ ẹni tí kò ní máa tẹ̀síwájú nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń ṣe. Ǹjẹ́ gbogbo ìpele yìí ǹjẹ́ a ní wọn? A ò lè ní wọn láàbọ̀. We can't have them in half. A lè ní wọn láàbọ̀. A gbọ́dọ̀ ní wọn lódìdí ká tó lè gbà pé a ti bí wa nípa ti Ọlọ́run. Pẹ̀lú gbogbo àwọn ẹsẹ̀ Ọlọ́run tá a kà sí wa létí yìí, ǹjẹ́ a ti bí ọ nípa ti Ọlọ́run? Ìbéèrè ni olúkúlùkù wa ló sì mọ̀ dáhùn
tá ò fi sí gẹ́gẹ́ bí ọkàn olóòótọ́ tó fẹ́ láti sin Ọlọ́run lẹ́mìí àti ní òtítọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kí wá ni yóò ṣẹlẹ̀ ẹni tí a bá bí nípa ti Ọlọ́run? Ẹni tá a bá bí nípa ti Ọlọ́run, kí ni yóò ṣẹlẹ̀ sí ẹni tá a bá bí nípa ti Ọlọ́run? Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tọ́lọ́run gbé kalẹ̀, a sọ fún ẹnikẹ́ni tá a bá bí nípa ti Ọlọ́run, á gba ìṣẹ̀dá tuntun. Àwọn olóyìnbó sọ pé they will receive a new nature. Á gba ìṣẹ̀dá tuntun. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrin ní Bíbélì kọ́ wa níbẹ̀? Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní, ǹjẹ́ a fi baptism sínú ikú sí wa pọ̀ pẹ̀lú rẹ̀, pé gẹ́gẹ́ bí a ti jí dìde kúrò nínú òkú nípa ògo Baba, bẹ́ẹ̀ ni kí àwa pẹ̀lú kí ó máa rìn ní ọ̀tun ìwà. Orí kẹfà ẹsẹ̀ ìkẹrin, kí àwa kí ó lè máa rìn ní ọ̀tun ìwà, a new nature, ìwà bí Ọlọ́run, ìwà Ọlọ́run, òun la ó fi jí ìkiri wa. Ọ̀kan ohun tí yóò ṣẹlẹ̀ sí wa nìyí tí a bá rìn, tí a bá jẹ́ni tí ó rìn àtẹni tí a bí nípa ti Ọlọ́run. So ohun àkọ́kọ́ nìyí. A tún kà á nínú ìwé Pétérù ìkejì orí ìkíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹrin ẹgbọ́n. Ó ní nípa èyí tí ó ti fi àwọn ẹlẹ́rìí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa nǹkan wọ̀nyí kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ìwà Ọlọ́run, the nature of God. Ẹnikẹ́ni tá a bá bí nípa ti ẹ̀mí á gba ìwà Ọlọ́run, á ní ìwà Ọlọ́run. Ìwà mímọ́ ń jẹ́ àkọmọ́nà rẹ̀ nínú gbogbo tó bá ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn àti gẹ́gẹ́ bí Kírísítẹ́nì. Ọ̀kan lára nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹni tí a bá bí nípa ti Ọlọ́run. Èkejì, a sọ fún wa pé a jẹ́ ọmọ Ọlọ́run. Olóògbé sọ pé they become God's children. A jẹ́ ọmọ Ọlọ́run. Ẹgbọ́n tí ìwé Róòmù orí ìkẹjọ nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹrìnlá, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wá. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ kẹrìnlá, ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní, nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún látọ̀dọ̀ ẹ̀mí mọ́ wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ karùndínlógún 15, nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ, nípa èyí tí àwa fi ń ké pé Ábà Bàbá. Ẹsẹ̀ kẹrìnlélógún, ẹ̀mí tìkálára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. 17, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún ni àwa, ajogún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi, bí ìbá ṣe pé àwa bá jìyà kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. So níbí yìí a sọ fún wa pé a jẹ́ ọmọ Ọlọ́run. Ọ̀kan láàrin tí ó ṣẹlẹ̀ nígbà ẹni tá a bá ti bí nípa ti Ọlọ́run, a sọ fún wa pé yóò gba ìwà bí Ọlọ́run, ẹ̀mí tuntun, yóò gba oore ọ̀fẹ́ tuntun láti máa gbé ìgbé ayé tuntun nínú ayé yìí, yóò sì pè ní ọmọ Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run pàápàá yóò di mímọ̀ nínú rẹ̀, the Holy Spirit yóò farahàn gẹ́gẹ́ bí àlàyé tí Ọlọ́run gbé kalẹ̀, pé àwọn ẹni tí a bá ti pasẹ̀ ní ṣamọ̀nà la máa pè ní ọmọ Ọlọ́run. Àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni tá a bá ti bí nípa Ọlọ́run nìyí. Níbí yìí a sọ fún wa pé wọ́n gba oore ọ̀fẹ́ tuntun, they will receive new graces. Gẹ́gẹ́ bí ohun tá a ti rí nínú ìwé Pétérù kejì orí ìkíní láti ẹsẹ̀ karùn-ún sí ìsàlẹ̀. Wọ́n gba ẹ̀mí tuntun, wọ́n gba oore ọ̀fẹ́ tuntun láti máa gbé ìgbé ayé tuntun, láti máa gbé ìgbé ayé mímọ́, láti máa gbé ìgbé ayé tó fògo fún Ọlọ́run nínú gbogbo tí wọ́n bá ń ṣe.
so ẹni tá a bá ti bí nípa ti Ọlọ́run á gba ìṣẹ̀dá Ọlọ́run tuntun, Ọlọ́run fún ara rẹ̀ yóò sọdọmọ rẹ̀ nítorí pé a ti bí ìbí tí a bí ó jẹ́ ìbí ti Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ ká wá padà sí ìwé Jòhánù orí kẹta yìí, ìwé Jòhánù orí kẹta tó sọ̀rọ̀ nípa dídi àtúnbí. Níbẹ̀ la sọ fún wa pé omi àti ẹ̀mí òun la fi lè bí ènìyàn kí ó tó lè àkọ́kọ́ ó tó lè rí ìjọba Ọlọ́run. Nígbà tá a dé ẹsẹ̀ karùn-ún a sọ pé ẹnikẹ́ni tá a bá fi omi àtẹ̀mí bí kò lè wọ ìjọba Ọlọ́run. Kí là ń pè ní omi? Omi lomi ń jẹ́, kò tún sí ìtumọ̀ tá a tún lè fún omi tó yàtọ̀ sí omi. Omi ni pé bí a bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ òun ni nípa ẹ̀mí Ọlọ́run. Torí pé Jésù Kristi sọ ní ìwé Jòhánù orí kẹfà nígbà tá a kíyèsí láti 63 ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyè sì ni pẹ̀lú. Nípa ẹ̀mí sí ọ̀rọ̀ Ọlọ́run òun la fi ń di àtúnbí, òun la fi ń bí wa nínú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Pétérù kínní, mo fẹ́ ká kíyèsí ọ̀rọ̀ náà. Ìwé Pétérù kínní nígbà tá a kíyèsí orí ìkíní nígbà tá a wò láti 22 sí sísàlẹ̀, ó ní ìwọ̀n bí ẹ̀yin ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn yín sí òtítọ́, nípa ẹ̀mí ìfẹ́ ara tí kò lẹ́tàn. Ẹ fẹ́ ọmọnìkejì yín gidigidi láti inú ọkàn yín wá. Ẹ wo 23, ó ní bí a ti ń tún yín bí kì í ṣe láti inú ẹ̀rù tí ń díbàjẹ́ wá, bí kò ṣe èyí tí kò díbàjẹ́, nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. Nípa ọ̀rọ̀ Ọlọ́run òun la fi bí wa. Ọ̀rọ̀ Ọlọ́run Jòhánù orí kẹta yẹn láti ẹsẹ̀ kẹta sí karùn-ún ó sọ nípa omi àti ẹ̀mí. Ẹ̀mí Ọlọ́run ní nípa ọ̀rọ̀ náà to the word, tó jẹ́ pé nípasẹ̀ ní sí Ọlọ́run òun la fi bí wa. A ó sì bí wa nípa omi, nípa ìbáptísì. A ó báptísì wa. Nígbà yìí la bí wa gẹ́gẹ́ bí ti Ọlọ́run. Àlàyé tí ẹ̀písítélì Jòhánù ń ṣe nìyí. Òun náà ni ìrètí Jòhánù ti kọ́ wa nípa ẹni tí a bí nípa ti Ọlọ́run. So a gbọ́dọ̀ bí wa nípa omi àti ẹ̀mí, must be born of water and the spirit. A gbọ́dọ̀ bí wa, a gbọ́dọ̀ lè wá bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àtàjíǹde Jésù Kristi nípa ọ̀rọ̀ náà tí a fi tún wa bí. Àlàyé mi Pétérù kínní orí ìkíní ẹsẹ̀ 22 sí 23 ṣe fún wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí. Tá a bá sì ti bí nípa ti Ọlọ́run, a máa nífẹ̀ẹ́ òdodo, a kò ní tẹ̀síwájú nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀, a gbà pé Jésù òun ni Kristi náà, a sì máa gbé ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé ìfẹ́. Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa nìyí gẹ́gẹ́ bí Kristẹni. Ìbéèrè ni pé ǹjẹ́ a ti bí wa nípa ti Ọlọ́run? Ǹjẹ́ a ti bí wa nípa omi àti ẹ̀mí? Ǹjẹ́ a ti bí wa nípa ọ̀rọ̀ náà? Ǹjẹ́ a ti bí wa nípa pé a jọ̀wọ́ ara wa fún ìrìbọmi? Ǹjẹ́ a ti bí wa nípa ti Ọlọ́run? Má ṣe jẹ́ ká gbàgbé, ẹni tá a bá bí nípa ti Ọlọ́run kì í tẹ̀síwájú nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ẹni tá a bá bí nípa ti Ọlọ́run á máa ṣiṣẹ́ òdodo. Tá a bá wọnú ayé lónìí, nínú ayé tá a wà nínú ẹ̀ lónìí, àìṣòdodo ti borí òdodo. Ṣùgbọ́n ẹni tá a bá bí nípa ti Ọlọ́run á máa pọ̀ nínú òdodo Ọlọ́run, á sì máa hùwà òdodo, á sì máa dé lórí òdodo Ọlọ́run. Ǹjẹ́ a ti bí ọ nípa ti Kristi? Ǹjẹ́ a ti bí ọ nípa ti Ọlọ́run? Ǹjẹ́ a ti tún ọ bí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀? Bíbí nípa ti Ọlọ́run ilé ṣe pàtàkì fún ọ. Eléyìí ni yóò ràn wá láti máa gbé ìgbé ayé mímọ́, ìgbé ayé àlàáfíà, yóò sì mú wa gba ìyè àti ẹ̀dá tuntun nínú Ọlọ́run. Àríkà nínú Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 ní ẹnikẹ́ni tí a bá ti bí nínú Kristi ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, ẹ kíyèsí ohun gbogbo di ọ̀tun. Tó wá ní láti bí wa nínú Ọlọ́run. Kí
òye ìfẹ́ Ọlọ́run àti wà láàyè rẹ̀ kó lè yé wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sílé ìsìn lónìí tá ò tí ì bí nípa ti Ọlọ́run. Wọn ò lè mọ̀ yàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ àti ìwà mímọ́. Wọ́n sì ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. Wọ́n sì ń rìn ní ìrìn tí kò tọ́. Wọ́n sì ń ṣe ohun gbogbo tí ò bá ìfẹ́ Kristi mu. Àsìlá ń sin Ọlọ́run nípasẹ̀ Kristi. A gbọ́dọ̀ bí wá nípa ti Ọlọ́run. Ká gbé ìgbé ayé òdodo wọ̀. Ká gbé ìgbé ayé ìfẹ́ wọ̀. Ká gbé ìgbé ayé tó dúró lórí pé Kristi òun ni Jésù, òun ni Kristi náà. Kí a sì máa ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀. Nítorí ẹni tá a bá bí nípasẹ̀ Kristi, a gbé ẹ̀dá tuntun, a gbé ìwà tuntun wọ̀. Ohun tuntun ni yóò jẹ́ ìpín rẹ̀. Gẹ́gẹ́ bí a ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì tó gbé àgbékalẹ̀ fún wa. Ẹ̀yin ni wà nílé. Ọlọ́run tó kọ sí wa ní wákàtí pé a gbọ́dọ̀ bí wa nípa ti Ọlọ́run. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, ìpéye àwọn tá a bí nípa ti Ọlọ́run yóò farahàn nínú ìgbé ayé èyí tí a ń gbé. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó ràn wá lọ́wọ́, kó fìfẹ́ rẹ̀ fún wa, kó kọ́ wa mọ̀ ọ́ ṣe, kó kọ́ wa láti dúró lórí ìfẹ́ àti ọ̀rọ̀ rẹ̀. Nítorí ẹni tó bá dúró lórí ìfẹ́ àti ọ̀rọ̀ rẹ̀, ìyà nípẹ̀kun ti dúró, ó ti dúró níwájú rẹ̀. Ká lè máa tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì fún wa ṣe. Ẹ jẹ́ ká ronú lórí àwọn ọ̀rọ̀ yìí. Lórí ohun tọ́lọ́run ní ká ṣe ká tó lè dẹni ìgbà. Kí la lè ṣe ká tó lè bí wa nípa ti Ọlọ́run? Ìgbésẹ̀ 5 péré ni. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbàgbọ́, a gbọ́dọ̀ ronú kúwàdà, a gbọ́dọ̀ fẹ́ràn ara wa, jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ṣe, ká sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Tá bá ti jọ̀wọ́ ara wa fún ìrìbọmi àti bí wa nípa ti Ọlọ́run ni. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì kọ́ wa mọ̀ ṣe. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057449002 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057449002 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.